tí a lè ṣe láàrin ara wa ni àwọn ọlọ́dẹ tó wá ní setup ni àwọn kan tó ní setup ó wá jẹ́ setup nígbà pípín tí ń bẹ láàrin wa kọjá pé ìkan sọ ni wọn pé kàkà kíjì owó ta ilé ìwọ̀n tí Ijesa ìlọ ẹ̀wọ̀n kí la gbé ẹ̀dẹ̀ lọ́mọ náà ti rí bẹ́ẹ̀ security àdúgbò gbogbo wọn náà ní investigation táwọn náà ṣe ní ẹnu ọmọ yẹn kì í sọ ọmọ kékeré wọn ni wọn gé èjì ẹni bọ́ bí nǹkan tó yẹ fún àwọn bá ṣe gbogbo ẹ̀ṣá ọlọ́ọ̀nì kan lóye. wọ́n sọ pa bàbá Ijesa fàwọn méjì kan bà àyàn lọ́kàn jẹ́ wọ́n ròyìn ti Àríjà náà o ṣùgbọ́n mo try láti wá fídíò yẹn mi tí ì rí lọ́jẹ́ kí n máa bẹ̀yìn olólùfẹ́ mi tẹ́ bá ṣalábàápàdé fídíò tí Àríjà ń ṣe lórí ọ̀rọ̀ bàbá Ijesa yìí ẹ bá ń sẹ́ǹdì ẹ̀ ọ̀rẹ́ mi lọ́yọ̀ọ́ náà tó náà jósèré orí ìtàgé òun náà ṣe fídíò ń bẹ̀ n tí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ń sọ ni pé borí bá ti kó èèyàn yọ kó nínú ewu nínú àwọn ewu kan n tó ṣe ni ní fìlà ní ká fi ṣe tí ọ̀dẹ̀ pa a ṣe tún fìlà ọ̀hún dé wọ́n lọ yẹ kó nítọ̀ ọ́ kọ́fọ́ ọ̀ra kùrùkùrù kó sì máa kọjá lọ ni àwọn ti wá gbàgbé pé ẹni àná lára ń ta ògùn tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀ oríṣiríṣi àwọn èèyàn máa play fídíò yá ọ̀gbá náà wọ́n ní bá ṣe release bàbá Ijesa wọn yẹ kó fẹnumẹ́nu kó fètèmétè kọ́mọ̀jòyè ọ̀kẹ́rẹ́ tí wọ́n kó ní kó sọ́ra torí ẹnu rẹ̀ tí ó bò ẹnu àìmẹ́nu ètè àìmẹ́tè tí kó ọ̀ràn báyìí rẹ̀ kẹ́ mọ̀ wá ní àwọn èèyàn wọ̀nyí advice bàbá Ijesa dá èmi náà bá advice ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n torí pé mo mọ implication nǹkan tí kìíní ọ̀hún kó dání ex-convict là ń pè kì í sorúkọ tó dùn because ìyá ọ̀gbà ń sọ wípé ẹ̀ṣẹ̀ tí bàbá Ijesa ṣẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀ tó ṣe fi proud my lovely sister you are very correct ṣùgbọ́n ọmọ ọlọ́mọ là á sọ lábẹ́gún dé ọmọ ọlọ́mọ ló ṣe é fìpá jí bí ìfà la pé dùnmóyè sí bẹ́sìn ọba bá já wọn ní ẹwà bọ́yadé lọ ọ̀rọ̀ tí ọba ti jẹ́ tẹni àní mọ̀ dáńgbà mẹ́rin torí pé àwọn bàbá wa máa ń sọ wípé ká tó dọmọ ẹyẹ lóró á kọ́kọ́ fọ̀rọ̀ rora ẹni wọ́n á ní ká fàbẹ́rẹ́ gún rẹ ẹni wò ná ká tó fi gún ọmọ ọlọ́mọ. I love many of you. Ìyá ọ̀gbà, you are doing wonderfully well. Mi ò condemn reason anybody because we see things differently. I am not expecting anybody to see it the way I see it. Ntí gbogbo a fi ń jẹ́yàn náà nìyẹn. Ẹ̀yin ò lérò tí èmi ò lérò tèmi. Mi ń condemn ẹ̀. Àlàyé lásán lèmi kàn ní láti ṣe. Àti reason tí ò fi lè rí bẹ́yìn ṣe sọ. Because majority yín sọ̀rọ̀ bí obìnrin. Anytime tẹ́ bá ti gbọ́rọ̀ nípa rape àbí wọ́n molest obìnrin ẹ máa ń jáde tán fẹ́nikẹ́ni ẹ máa ń sọ àtọ́ kan kọ sí ọmọ ń dùn yín ọmọ ń bí yín nínú ẹ sì máa ń nítara bí a mọ̀ I understand it ṣùgbọ́n gbàkigbà tán bá molest ọkùnrin kò sí nínú yín tí máa ń jáde o abẹ́rù pé wọn kì í molest ọkùnrin ni wọ́n molest ọkùnrin àti kànú ìròyìn gbà kan tí tíṣà ilé ẹ̀kọ́ girama tó gbé kinní ọmọ secondary school sẹ́nu ńgbà tán jáde ilé ìwé tán àìrẹ́ nìkan kan tí máa ń jáde ṣùgbọ́n tó bá ti jẹ́ tóbìnrin àbẹ́rù pé àwọn ọkùnrin náà wọn ò kí ń hàn rí èpù wa ni ṣẹ́rù pé kò rí bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó dàgbà lónìí wá nígbà táwọn wà ní kékeré àǹtí kan tán fà wọ́n tì lọ́dọ̀ àbúrò ìyá kan tán fà wọ́n tì lọ́dọ̀ ìní kọ́kọ́ ń fi tòtò yóò àwọn dán abẹ́ wò bóyá torí tí ò jẹ́ kẹ́ ẹ máa jáde fún wa ni pé ẹ máa rò pé ọkùnrin kúkú jẹ́ gbádùn ẹ̀ ni kò sí gbádùn kankan gbà kékeré ńlọ́sẹ̀ lòmíì di ẹni tí di rẹ̀ ọ̀mọ́lé lónìí tẹ́lòmíì ò fi fẹ́ yàtọ̀ sájá
tó jẹ́ pé bórélé yóò gùn bórítọ̀ yóò gùn bórélé yóò dá kọjá bórítọ̀ yóò dá kọjá. Trauma is trauma. So ẹ má máa jẹ́ ká wà bias tí nǹkan bá ṣẹlẹ̀ ká dẹ̀ mọ́ wà too emotional. Tá a bá wà too emotional kò ní jẹ́ ká rí ìfín ìdí kókó àwọn ìṣẹ̀lẹ̀ kan, kò ní jẹ́ ká rí òdì kejì ìṣẹ̀lẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ìgbàkígbà tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ já máa fa àyè lẹ̀ fún other views. Nǹkan sọ fún yẹn tó dùn yẹn ẹ gbà wọn bàbá wa ni wọ́n ní ẹni tó gbẹ́jọ́ ẹnìkan tó sọ̀pánù tó bá gbọ́ òdì kejì ẹjọ́ yóò tún ọ̀pá ẹ̀ mú padà. Ẹ ń gbẹ́jọ́ ẹnìkan tá a rojọ́ fún pé ṣe rí lágbájá nǹkan tó ṣe lélẹ́yìí tó wá sọ pé adúrú nǹkan tó ṣe ni tó bínú sọ̀pánù. Ẹni tán rojọ́ ẹ̀ wá dé àwa gbé kó lójú wa ni bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí báyìí lọ pàápàá kéèkì kò tiẹ̀ jù bá náà lọ yóò tún tọ́pá ẹ̀ mú padà. Ńlá bàbá ńlá bàbá wa fi sọ wípé agbẹ́jọ́ ẹnìkan dàgbà òṣìkà wọn pé mọ̀ ń rọ̀ wá ni o mọ̀ ń bẹ̀ wá ni o. Kì í ṣe lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà nìkan, lórí ẹni issue tó bá ti wáyé tá a come across ẹ dákun torí Ọlọ́run. Ẹ já gbà wípé àkọ́kọ́ àwọn tó wò kí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ yẹn tàbí ṣe nǹkan yẹn èèyàn ẹlẹ́ran ara ni wọ́n o. Ká mọ̀ wá gbàgbé pé èèyàn ẹlẹ́ran ara làwa náà. N tó ń tọ̀ ń ṣe ó ṣeé ṣe kó jẹ́mi àtẹ̀yìn láṣẹ lọ́la. Mọ́ gbọ́n rí mọ́ sọ pé láéláé wo ò lè ṣerú ẹ̀. Ẹni tí ò tí ì kú ò tí ì mọ́rú kú tí ó pa òun 100%. Ẹni tí ò tí ì kú kó márùn tí ó pa. Àti pé gbogbo ẹni tí bá ń yánrí sàn pé kò gbọ́dọ̀ jẹ́ mi lè ṣe ó ń tọ́ ti gbé rẹ̀ sípò Ọlọ́run. Tọ́rọ́ Ọlọ́run ọba tèmi nìkan ni ò lè ṣàṣìṣe. Àwọn ẹ̀dá ádámọ̀ lè ṣàṣìṣe lọ́pọ̀lọpọ̀ gbà lóríṣiríṣi ọ̀nà. So my lovely brothers and sisters, ádámọ̀ kù bí kan ò sí. Tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ já gbéyàn sípò èèyàn gbéyàn ni ẹ̀já wá gbéyàn yẹn sípò ara wa kálẹ̀mí náà ni ńlá àwọn ọ̀jọ̀gbọ́n fi máa ń sọ wípé put yourself in my shoe. Ẹlẹ́sẹ̀ lọ́mọ bíi bàtà tí ń tà hùn, alára lọ́mọ bíi tára tí ń ro, aboyún lọ́mọ bíi ọmọ wọ́ sí. Nínú ẹ̀hún ló lè sọ fún wa. Bọ́ bá lẹ́gbẹ̀ẹ́ bí lọ́wọ́ sí ẹ̀gbẹ́bẹ̀ náà láwọn bá fọ́ pé pẹ̀lẹ́ ńlẹ́ dìá pẹ̀lẹ́ ọ̀ní ńlẹ́ sùìtì. Bọ́ bá pé ó tún ti wọ́ sí bí a tún fọwọ́ mú bẹ́ẹ̀ á lè bá jiyàn. Ńlọ jẹ́ káwọn ọ̀jọ̀gbọ́n sọ wípé àwọn nǹkan kan ṣòro wádìí láyé. Ìpa ẹyẹ lójú ọ̀run kò sẹ́ni tó lè sọ fún mi pé ó mọ̀nà tẹ́yẹ ń tọ̀ lójú ọ̀run. Ipa ọkọ̀ ojú omi bọ́kọ̀ ojú omi bá ti kọjá lómi mí ń di kò sẹ́ni tó lè mọ traces ibi tó gbà. Ipò ọmọ nínú aláboyún kò sẹ́ni tó lè sọ. Àti ìbáṣepọ̀ láàrin obìnrin tó ti lé àlè ẹ̀dẹ́ tó ti jàǹtírìtì tó tún wẹ̀ lọ́hùn-ún ó nunu ẹ̀nù ńgbà tó so gbogbo tán ó tún délé ó tún fọlọ́hún ọba mi sẹ̀rí. Kọ́kọ́ tó ti fi ṣe ó ti kó bá rọ́jọ́ kó mọ̀ bá dáná fọ́kọ ẹ̀. Ọkọ ẹ̀ wá ní sí òsì ó ní ibà ní o àtàárọ̀ ló ti kì mí mọ́lẹ̀ o ó sì ti lọ gbárò mẹ́ lọ́dọ̀ àlè ẹ̀. Ẹni ẹlẹ́ni tó ń ti dààmú lọ látàárọ̀ ó tún bá gbàgbó bàkáná. Òun lọ́ba bùnú fẹ́ òun náà ní tó ń fẹ́ ní tó ń gbé sọ̀kọ́ mọ̀ bá jó lẹ́nu. Ṣùgbọ́n níkan rẹ̀ lọ́hùn-ún yóò máa wo pé máa wẹ lẹ́yà kàn kí mo ti lọ gbádùn ara mi kọ́mọ kóun náà mọ́ bá tún sọ pé òun ó tún ṣe lálẹ́ tí ẹni tó jẹ́ pé ìgbókùgbò làlẹ́ gbó lọ́hùn-ún. Àwọn nǹkan kan bẹ tí ò sí sọ sí torí èyàn ò sí ń bẹ. God bless you. Ẹ má jẹ́ ń gba táìmù yín lónìí. So now gbogbo ala ti gbélé tí Iyabo Ojo sọ ń tiẹ̀. Iyabo Ojo ẹ má bu ó wà being emotional torí pé ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sóhun rí. Majority àwọn tí wọ́n sọ pé wọ́n ń fipá bá lò pọ̀ lóòótọ́ kábó lè wí ni o káwọn sọ pé o ní nǹkan fi síbi tí ọ̀dà o ní tí wọ́n ń pè ní ìfipábánilòpọ̀
kò sí ẹ̀dá Ọlọ́run tó lè fọwọ́ sí, tó lè fẹ́ràn ẹ̀, tó lè gbà á. Torí á béèrè lọ́wọ́ rẹ̀ pé ká lọ́mọ tiẹ̀ wọ́n fipá bá lò pọ̀, bóò ni ó ṣe rí. Gbogbo àwọn tí mo bá pàdé láyé tán fipá bá lò pọ̀, wọn yìí sábà wà òkè mọ́. Wọ́n dàgbé mo ti sọ táwọn obìnrin kan tó jẹ́ pé bàbá ẹ̀ lọ́jà balẹ̀ ẹ̀ at the age of 11 years. ọmọdébìnrin ọ̀hún ọmọ Ìbàdàn ni, ìní dárúkọ. Mo parí ètò tán lálẹ́ ọjọ́ náà ló pè mí, ló ń sunkún lórí fóònù báyìí òun ti bàjẹ́. Mo á ní kó má bínú, kí ló dé táyé ẹ̀ fi bàjẹ́? Ó lóun fẹ́ rí mi. Lọ́dún náà lọ́hùn-ún inú ọgbà yunifásitì ni mo ti ń ṣe program. Yunifásitì ló ní rédíò tí mo ti ń ṣiṣẹ́ ńgbà yẹn. So wọ́n dẹ̀ lọ́gbà tó fẹ̀, mo á ní kó wá bá mi ń bẹ̀. Ó wá bá mi ń bẹ̀. Wọ́n á ní kí ló dé tó fi láyé òun bàjẹ́? Ó dàbí pé mo sọ̀rọ̀ réèpù náà lórí program ni. Ló fọ wá sọ pé ó dàbí ẹni pọ̀rọ̀ ń jọ mọ́rọ̀ òun. Ó sì wá bá mi, ó kàlàyé palẹ̀. Ńbò ló ṣe jẹ́? Wo ló náà fi ó ní kò síbi tó ní ọmọ àfipá bòun lò pọ̀. Wọ́n á ní báwo ló ṣe jọ? Wá ní dáàdì òun ló kọ́kọ́ fipá bòun lò pọ̀. Ní Ìbàdàn náà ni oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ Ìbàdàn. Báwo ló ṣe jẹ́? Láti ìgbà tó ń ti bọ́ ọmọ ọdún 11 ni bàbá àǹtí ń bò ń sùn. Òun dẹ̀ ti sá kúrò nílé at the age of 14 years. Ó sá wá síkò. Kí ló lè kúrò nílé? Mọ́mí ẹ̀ ń kọ́sán ti kọ́kọ́ ní ó ní màmá òun ọ̀kọ́kọ́. Alájàpá ni màmá òun. Ó lè lọ ọ̀nà fódìdí ọjọ́ 3 ọjọ́ 4 kó tó padà dé. Bó bá ti padà dé tó kọjá fáwọn kọ́sọ́mọ̀ ẹ̀, ó tún padà lọ, kò ráàyè gbélé. Àwọn ẹ̀gbẹ́ ẹ̀ tó kù ti lọ léèwé. Bóyá torí tí bàbá ó ṣe náà ni ó jẹ́ ó lọ léèwé o, bàbá ó kì mọ́lẹ̀ yóò bá láṣepọ̀. So bóyá àwọn aráalé ti wá mọ̀, gbogbo ọkùnrin tí ń bẹnu tán jọ ń gbélé face me and face you náà bá sùn pátápátá. Ilé ẹ̀gbẹ́ ilé wọ́n bá sùn. Tẹ̀gbọ́n tàbúrò ń gbà míì wọ́n bá sùn. Wọ́n ń sọ fúnra wọn, mo wá ní wọ́n ń sọ fúnra wọn ni. How manage bó náà ṣe ń ṣe ó nígbà míì tí bàbá ń bá ti jáde wọ́n máa wọlé. Ìgbà míì tó ń bá lọ wẹ̀ bó ń bá ṣe ń wọlé kó tó palẹ̀kùn dé wọ́n gbàlẹ̀kùn mọ́ ń lọ́wọ́. Ìjọ tó máa wá kúrò ní Ìbàdàn. Ẹ mọ̀ pé àwọn ọkùnrin wọ́n ń sọ fúnra wọn, wọ́n ti rí nǹkan ọ̀fẹ́. So ká nígbà yẹn ni gbogbo à ń jàfẹ́tọ̀ ọmọnìyàn ń ta fi sọ pé káwọn obìnrin kan máa speak up tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ sí wọn. Tó bá jọkùnrin náà ní ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí káwọn náà speak up. So kí ló wá ṣẹlẹ̀? Bàbá ẹ̀ gbà wọn tí ó fẹ́ bá a sánko, àwọn bíi 6 ni. Àwọn bíi 6 ló sì ló ń bá ọmọ yẹn sùn. Lọ́jọ́ kan ṣoṣo ó wá dákú. Hospital ló ti lajú. Báwo ló ṣe ṣẹlẹ̀? Bàbá ẹ̀ ní kó lọ gbóúnjẹ fún wọn lóko. Báwọn náà bá gbọ́ròyìn, wọn ò ní sọ pé àwọn èèyàn ọmọ ọlọ́mọ jẹ. Kálukú kan chance ara wọn lára ẹ̀. Ọmọ yẹn sọ pé òun ò lè lọ́kọ. Bí ìgbọ̀nsẹ̀ lọkùnrin máa ń rí lójú, òun ò tiẹ̀ fẹ́ rọ́kùnrin rárá. So àwọn yẹn fipá bá lò pọ̀, àwọn tó lọ ran bàbá ẹ̀ lọ́wọ́. So hospital ló ti lajú. Hospital tóun ti lajú ó lóun kàn ń sunkún ni. Because àwọn yẹn sọ pé ó gbóúnjẹ fáwọn pé ó kàn déédéé lọlẹ̀ bẹ́ẹ̀ ni, ó kàn faint. Làwọn fi gbé wá sí hospital. Ta ni ó ṣẹlẹ̀rí ọmọ ọlọ́mọ? So ìyẹn ló fi sá kúrò nílé tó fi sá wá sékòó. Ó wá ń sàárù nínú ọjà. N fẹ́ dárúkọ church yẹn ni. So àwọn ọkọ àtìyàwó kan díkìn lọ́kọ. Àwọn yẹn náà máa ń lọ rajà ńbẹ̀, náà máa ń lọ rajà lọ́jà yẹn. Olúwa bá wọn gbẹ́rù ńjọ́ kan. Ẹ̀dẹ̀ wá wò ó sábàbí àwọn méjèèjì ò tí ì bímọ, wọ́n dẹ̀ ti dàgbà. Àwọn méjèèjì ti lé 50 as at then. So àwọn yẹn ló lọ rajà, ó wá bá wọn gbẹ́rù lọ sídìí mọ́tò wọn. Ìgbà tó tún wá dọ̀sẹ̀ kejì tí wọ́n tún padà wá láti wá rọjà, wọ́n máa ń ro ọjà oúnjẹ bí kan lọ ra ṣu, nǹkan èlò ọbẹ̀, kan lọ ra díẹ̀, nǹkan tí wọ́n bá lọ nìyẹn.
so wọ́n tún wá lọ lọ́jọ́ yìí wọ́n tún wá rí pé the same aṣọ táwọn bá lọ́sẹ̀ tí lọ tó lọ lọ́wà lọ́rùn ọmọ yẹn aṣọ yẹn dẹ̀ ti wá dọ̀tí ó tún wá bá wọn ló tún wá bá wọn gbẹ́rù wọn wá pé ṣé kò kí ń lọ lé ni ó wá ní pé kò sí lébi tóun fẹ́ lọ pé bo ló ń gbé ó nínú ọjà náà ló ń sùn tí gbogbo èèyàn bá ti lọ lé tán òun máa gbé káńtà kan òun fẹ́ gbẹ rẹ̀ lélẹ̀ kó lè bá a gáìdì òun ó tẹ́ bí nylon sílẹ̀ òun ó sùn àwọn yẹn wá ní interest nínú ẹ̀ wọ́n wá ní àwọn ò lè déédéé mú kó ń bẹ̀ o àwọn gbọ́dọ̀ pé dáàdì ẹ̀ káwọn bá wá ní tán bá pe bàbá òun kó máa sá lọ wọn dẹ̀ ní rò mọ́ ṣùgbọ́n òun lábúrò bàbá tó jóbìnrin táwọn ará Ìbàdàn bá ń wò mí tó bá jọmọ wọn ni wọ́n sọ Ẹniọlá lórúkọ ẹ̀ mọ̀ wulẹ̀ jábò possibly bóyá wọn tó máa jẹ́ bí ẹ̀ lè come across but oríṣiríṣi Ẹniọlá sáà ni ó wà Ìbàdàn gan so náà wá láwọn ò lè déédéé mu ṣá wọ́n wá pe àbúrò bàbá ẹ̀ tó jóbìnrin wọ́n bá sọ̀rọ̀ pé báyìí kàṣà báyìí ká òdì wọ́n gbé fóònù fún ọmọ yẹn wá sọ fún màmá yẹn pé ká má sọ fún bàbá òun pé wọ́n rò òun torí tán bá ti sọ tí bàbá òun bá ti mé ìkàtẹ́nu láti wò òun wá òun máa sápò mi tó ń wà anybody ọ̀dẹ̀ ní rò mọ́ làwọn yẹn fi wá mú sọ́dọ̀ wọ́n fi sídìí iṣẹ́ tailor ó ti kọ́ tailor tax at that time wọ́n ti mọ́jọ freedom ní time tó sì wá sọ́dọ̀ mi but mò ń try láti cancel ẹ̀ agbára mi ò ká torí mi ò sí fún mi ò ń ṣe therapist mi ò ń ṣe expert lérí àyẹn mo kàn advice ẹ̀ pé kó mu kúrò lọ́kàn kó mọ̀ try tó bá ti rántí kó try láti mọ̀ gbàgbé wúsà máa ń sọ pé yóò ti bàjẹ́ náà òkè ni tí mo bá débẹ̀ ò ní wípé àwọn èèyàn tó bá ti rí trauma ìfipábánilòpọ̀ rí wọn yìí fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú ọkùnrin mọ́ so kò sẹ́ni tó lè condone ẹ̀ ń gbé nǹkan tó dáa ni but having said that ìrírí kan ṣẹlẹ̀ lójú mi ní ìlú tí wọ́n pè ní Ṣàngó Ọ̀tà ibi ibẹ̀ yẹn à ń pè ní ṣé Cairo ní lẹ́yìn garage mo kàn sáà gbọ́ wípé Ọlọ́run ló yọbọ́ yẹn o I was like kí ló ṣẹlẹ̀ òun àti girlfriend ẹ̀ ni ó ra fóònù fún girlfriend ẹ̀ wá kí ó sùn lọ́dọ̀ ẹ̀ ó tún wá ń chat pẹ̀lú ọkùnrin mi lọ́dọ̀ ẹ̀ nìyẹn wá sì sí fóònù ẹ̀ so ó wá fẹ́ máa lọ ó ní kíyẹn bọ̀ mú fóònù kò fún òpònú dẹ̀ ló náà kò yẹ kó sìn ó tún wá sìn dé garage gẹ̀yìn kan pariwo lèlé lórí ni báwọn yẹn ṣe sùrùbó bọ́ yẹn I was there bọ́n ṣe ń náà ló ń sọ pé fóònù ọwọ́ ẹnìkan sábò ń gbà àwọn èèyàn farabalẹ̀ wọ́n ti fẹ́ nà pa kó tó wá sọ pé boyfriend ó ní ó sì sí fóònù ó ní tó bá jẹ́ pé ó ti kú wọ́n ti gbé táyà sí lọ́rùn wọ́n ti dáná sun kò ní lè sọ bẹ́ẹ̀ mọ́ ni mo fi ní ká máa ní sùúrù díẹ̀díẹ̀ now ní tó gbé mi wá gangan lọ́rọ̀ àwọn òṣèré tíátà Ọlọ́run nínú àánú ẹ̀ ní kó ṣàánú ẹ̀dá nobody loves you ó gbádùn mi kò sẹ́ni tó fẹ́ràn ẹ mo wá wà disappointed pé ẹni tá a gbójú okùn lé ọ̀jẹ̀ ni àgbà ẹni tá a wá rò wípé ìwárí ọ̀dá gangan olówó jẹ́ ẹni tá a lè kí ẹjá gbọ́rọ̀ Mercy Aigbe òun náà wà náà àwọn tó lọ protest ní pàǹtí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kàn déédéé pé já lọ kò mọ bí tí wọ́n ń lọ kò mọ tán fẹ́ lọ ṣe ìgbà tó bá dọ̀hún ni gbogbo ẹ̀ ó tó máa ṣe kàmìkàmì bọ́ tó ti tẹ̀lé wọn débẹ̀ kò sí nǹkan tó lè ṣe náà ju pé kó join wọn lọ ìbá jẹ́ gbogbo àwọn tó jóṣèré orí ìtàgé tí wọ́n jáde against bàbá Ìjẹ̀ṣà wọn ìbá ti mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ foríjì mi pẹ̀lú language yẹn o kì í ṣe pé àwọn náà kì í ṣe èèyàn tàbí wọn kì í ṣàbíamọ́ bọ̀ kò yẹ kí wọ́n gbójú jáde rárá ń ti wọn ó yẹ kí wọ́n máa fọkàn bá bẹ́jọ́ ṣe ń lọ àtàyọrí sí ẹ̀ wọ́n bá fẹ́ dá lẹ́bi kí wọ́n dá lẹ́bi ń kọ̀rọ̀ because ẹlẹ́sìn ọ̀sọ̀ kalẹ̀ ojú òtún padà túnra rí ẹ má gbàgbé o ẹyin lóhùn tó bá ti jábọ́ kì
kì í ṣe kó jọ mọ́. Àwọn bàbá wa dẹ̀ sọ wípé kò dìgbà tẹ́yìn bá fọ́ ká tó mọ ṣáájò káàkiri. And again, bàbá ń gbẹ́ kòtò ọ̀tá ká mọ́ gbẹ̀jìn, ọmọ rẹ̀ lè kó sí. Majority àwọn tí wọ́n máa ń sáré jáde pò kìbí ìkẹta tán, ọmọ wọn máa ń burú gan. Gbogbo àwọn tí wọ́n ń sunkún jáde pé àwọn ń jà fún ìyẹ̀tọ́ ọmọnìyàn, rapist kìíní kankan, possibly tán bá bímọ ọkùnrin àwọn ọmọ wọn máa ń rape èèyàn. Having said that, ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ń rape ló jẹ́ pé ìmúra rẹ̀ ló fà á tí wọ́n fi rape ẹ̀. Mo ti sọ experience mi rí, mo ti date ẹnìkan náà rí ngbà yẹn, ọjọ́ ta ló ń gbé, atan làwọn parents ẹ̀ wà. Aṣọ tí máa ń wọ̀ wá sọ́dọ̀ mi gan máa ń complain. Njọ́ tán máa rape ẹ̀ bí àlá ló ṣe rí, and that was the end of our relationship. Àwọn ará ilé wa máa ń wò pé irú ọmọ gànfẹ́ wo ni mò ń fẹ́ báyìí, ojú máa ń tì mí gangan, bó dẹ̀ máa advise ẹ̀. Àwọn aṣọ ẹ̀ ò gbogbo aṣọ tó ń wọ̀ bó ń fò yìí, ilé náà ti ń wọ̀ kì í ṣètà. So now ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́ ti Mercy Aigbe kí n play gbogbo ẹ̀ pápápá. Ó wà very very unfortunate. We're happy about the way the police has taken the case, and the CP, the Commissioner of Police, assured us this morning that the case will not be swept under the carpet, and we're very, very interested in this case. We want justice to be served. Now, gbogbo àwọn tó jáde celebrity ni wọ́n o. We want justice to be served. Ká sọ pé bàbá Ìjẹ̀ṣà fipá bọ́mọ yẹn lò pọ̀ lóòótọ́. My first question was, ṣé bàbá Ìjẹ̀ṣà nìkan ni ó kọ́kọ́ ṣe? Èèyàn mélòó làwọn kinní yìí ti jáde fún? Wọ́n ti jáde against wọn sọ pé àwọn fẹ́ justice. Èèyàn mélòó ni wọ́n rape nípínlẹ̀ Èkó? Èèyàn mélòó ni wọ́n ti rape nípínlẹ̀ Èkó lónìí? Èèyàn mélòó wọ́n ti jáde fún after bàbá Ìjẹ̀ṣà? Ìbéèrè lásán ni o. Ìbéèrè dẹ̀ ládé kan bí ìbéèrè òdẹ̀ fàjà. Ká ní bọ́n ṣe ń jáde fún gbogbo èèyàn nìyẹn. A sọ pé ẹ̀tọ́ wọn ní bọ́n ṣe ṣe nìyẹn o. Why bàbá Ìjẹ̀ṣà? Kí ló dé tó le pọnpọn tó bẹ́ẹ̀? Kí ló rà ń gbà wọn? Ṣé bàbá Ìjẹ̀ṣà ò dá sí wọn ni? Ṣé ò dá sí wọn rí ni? Wants this case to be used as a litmus test so that it will serve as a deterrent to other perpetrators who think that they can sexually violate children and walk away like that. We have laws in this country. We are calling for implementation. Now, ntí gbogbo wọn jọ́ọ̀jì lé lórí náà ni pé àwọn sáré tó láìka ọmọ yẹn kò sí penetration, kò sí nǹkan kan tó jẹ́ tá a lè fi jọ́ọ̀jì bàbá Ìjẹ̀ṣà pé ó clean o, àbọ̀ dá o, àbí ní tó ṣe dá o, àbí bó ṣe yẹ kọ́ ọmọlúwàbí ṣe nu o, kò sí nínú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ní tòótọ́. Wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀bù ni wọ́n sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀bù ni, kò sí nǹkan tá a lè fi justify ẹ̀. But my point is, ṣé bọ́n ṣe ń jáde fún gbogbo èèyàn nìyẹn? Kí ló wá boost moral wọn against bàbá Ìjẹ̀ṣà? Mercy Aigbe lélẹ̀ tó fẹ́ sọ̀rọ̀ yìí, tó ẹ̀sẹ̀ fẹ́ sọ̀rọ̀ yìí. Mother, and I can only imagine what Princess is going through right now. What Princess is going through now right now? Torí pé Princess ń mẹ́kún sun, kò sì lè sún nu fíìmù, ó lè sún di kámẹ́rà, ó lè sún di fóònù. Ẹkún ẹ̀ ló àmì èsì gbogbo wọn. Ẹkún ẹ̀ ni gbogbo wọn fi fall. Ẹkún ẹ̀ wọ́n fọ́ọ̀lù fún. Even imagine someone doing that to my own child. Like, anyone if it that way. Seriously, because mama wants to ṣe fún mi. Kí ló ti máa ṣe fún? Ó ti pa òun tó ń dànù àbí? Problem gbogbo wọn tí wọ́n ń jáde ni pé wọ́n bí obìnrin. Àwa tá wá bí ọkùnrin ńkọ́? Dọ̀sí mi pa ní sympathy. Torí pé bóbìnrin báyìí nísìn gbogbo ilé ayé gbọ́dọ̀ parẹ́. Aṣọ wo lẹ́yìn gangan rà fáwọn ọmọbìnrin yín? Ìmúra wo ni wọ́n mú jáde lójú yín? Ṣé gbogbo tójú wọn rí níta ni wọ́n délé sọ? Ọmọ àwọn èèyàn ńláńlá ní mu oògùn olóró. Kì í ṣe ọmọ àwa àlàrà àtágó, kì í ṣàwa àlàrà àtágó.
àwa tó jẹ́ pé àti ìrówó jẹun ṣe láàrówó ra egbòogi olóró tó wẹ̀ wọ́n. Baba Jesha should be used as a scapegoat so that that would deter other pedophiles out there that are taking advantage of children. Children, a lot of them are people close to these children. These children are put under your care. Rather, you abuse them. Mercy Aigbe nu lórí bàbá Ìjẹ̀ṣà wọn gbọ́dọ̀ fi jófin ni iṣẹ́ kan náà wọ́n jọ ń ṣe. Ṣé tí Mercy Aigbe ò bá gbójú jáde tí ò darapọ̀ mọ́ wọn protest dọ̀sí mi pé kò ní sympathy fún ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí tó bá jẹ́ òótọ́ tiẹ̀ ló ṣẹlẹ̀. Ok, Mercy Aigbe nu ẹ já wo ìyá ọgbà. If you have a girl child, I think when it comes to Baba Jesha, you will feel it more. That's number one. Number two, now, ẹ ti rí gbọ́ nǹkan tí mo sọ. If you have a girl child, n tó ń pùsì kálukú wọn ni pé wọ́n bímọ obìnrin. Torí pé bímọ obìnrin ò túmọ̀ sí pé ká má wádìí ohun gbogbo fẹ́nẹ́fẹ́nẹ́ bí ìwé mímọ́ yẹn sọ ká tó di eléyìí tí jòdòdó ń bẹ̀ mú. Èèyàn bímọ obìnrin, èèyàn bímọ ọkùnrin kò má ta o. Gbogbo àwọn ọmọ yẹn ni wọ́n deserve equal treatment. Ẹ ń bímọ obìnrin ó ń sunkún ọkùnrin. Àwa tá a tún bí ọkùnrin ní ìsìn a tún máa ń dárò lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé bẹ́ẹ̀ bá bímọ obìnrin ọmọ obìnrin máa ń yinwọ́ obìnrin a sì máa ń yinwọ́ lóòótọ́. Ọmọ kékeré obìnrin ẹ dirun sí lórí ẹ sòlẹ̀kẹ̀ mọ́ ẹ fà á lọ́wọ́ yọ fáyìn. Àwọn ọkùnrin àmọ́ ń tọ́lọ́ ń fi dá wa. Ọmọkùnrin ẹ ra ṣòkòtò fún kòtò ní sáìsì díẹ̀. Inú kó gùn jù lọ kẹ́ ẹ bá lọ lọ́rùn ẹsẹ̀ po kẹ́ ẹ bá ká mọ́ra wọn. Tàbí kí bẹ́lí tí ọmọ sáìsì díẹ̀ yọ sá lọ ẹ sá lọ mọ́ á sá fún gbogbo ẹ̀ mọ́ àbí bí kí bàtọ̀ ọmọ sáìsì ẹ̀ fáwọn ọmọ ọkùnrin. Ṣùgbọ́n àwọn ọmọbìnrin ẹ ra nkàrà 3000 ẹ bá wọn rán ní style ọmọbìnrin máa yọ ó máa fine. So kò sí gbogbo lọ́mọ lọ́dọ̀ tèmi in tó kàn mí pẹ̀lú obìnrin ni pé kó lóyún láyọ̀ kó sọ̀kalẹ̀ láyọ̀ in tó bá bí ló bí ọkùnrin ni obìnrin ni kọ̀ọ̀kan mi torí kò sí lè tágbára mi kánú gbogbo ẹ̀ Ọlọ́run ló ní wọn kò sí lè ta lè dá tọ́ ń bẹ̀ òbí mọ kan wò á lè dá tọ́ tán. ti molest ẹ̀ kékeré rí. Santi molest ẹ̀ kékeré rí you will feel it more. Àwọn tí kinní ọ̀hún ti ṣẹlẹ̀ sí rí ní wá ń fi kára ìtàmájé. Ọ̀tọ̀lẹ́ni tó ṣe fún wọn ọ̀tọ̀lẹ́ni tán kan rẹ̀ mọ́ wá wò pé ilé ìtàwọn mú ìkáwọn òdì yín mọ́ ni ilé ayé ọ̀lọ́ bẹ́ẹ̀ sà ilé ayé ọ̀lọ́ bẹ́ẹ̀ mà. tó bá ti deserve justice tó get there it will get to you more. Okay. On the case of Baba Jesha, when he was actually in that prison tó wà lẹ́wọ̀n tó get that one tó rán lọ sẹ́wọ̀n you know I was expect okay wọ́n ti wá tú yín sílẹ̀ nìyẹn. Nǹkan tójú èèyàn ò tó ojú Ọlọ́run tó. Okay. There are some battles that you cannot win. You have. Of course, there are some battles that you cannot win, but sometimes àwọn battle kèèyàn lè má win ẹ̀ lákọ̀ọ́kọ́ kéèyàn wá padà lọ́lé lọ túnra mú kó tún padà wá lẹ́ẹ̀kejì ó tún lè má win ẹ̀ ó tún máa padà lọ́lé ó lè jáde lẹ́ẹ̀kẹta kó wá padà win ẹ̀ ń ló fi jẹ́ pé tán bá gbé ọ lọ sí high court àbá kọ́kọ́ gbé ọ lọ sí magistrate wọ́n transfer case ẹ lọ sí high court tán bá dá ọ lẹ́jọ́ mi ò lè sọ pé kò tẹ́ ọ lọ́rùn or accept defeat then you go to appeal tán bá dájú appeal ò lè sọ pé ó tẹ́ ọ lọ́rùn náà ó lè lọ sí Supreme Court ẹni tó máa ń sábà accept defeat lọ́pọ̀lọpọ̀ gbà lẹ́ni tó gbà wípé òun ti guilty ìyẹn ló ní point láti prove let's allow him to make his point that is my own point too. Ẹ má jà dọ̀rọ̀ padà sí lẹ́nu òun ló lọ sọ́yọ́ tó tọ̀yọ́ bọ̀ kò sẹ́ńtọ́ tẹ̀lé lọ sínú ọgbà ẹ̀wọ̀n ń bẹ̀ ó nìkan ló dá lọ ó nìkan náà ló dá dé. So ká má fi emotion tiwa jọ́ọ̀jì ẹ̀ because n tí woman yìí ń gbìyànjú àti sọ ni wípé bó ṣe déyàn ó yẹ kó panu mọ́ èmi náà rò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan kan tí kinní ọ̀hún kónú ń lọ bad mọ̀ ń bọ̀. Leave it for God. Leave it for God. You are claiming that you are not guilty. When in the court of law, they're saying that you're guilty. Fine, until for injustice. As an elderly person. No, my dear sister, wọ́n fún ní justice ẹ̀
ó sàfù tẹ̀mẹ̀ wọ́n fún justice ẹ̀ wọ́n máa fẹ́ fún justice ẹ̀ bóyá after 1 year ó yẹ kán release ẹ̀ ìyẹn ni pé ó ní justice tàbí after 2 years tàbí less than 2 years wọ́n wá fight fún wọn ní ẹja fílẹ̀ ẹ̀kọ́ mọ́wọ́ mẹsẹ̀ kò sẹ́ni tó fi indicate bàbá Ìjẹ̀ṣà pẹ̀lú kéèsì yẹn so far nǹkan calculate ni pé wọ́n yìí síjú ẹ̀wọ̀n bí wọ́n ṣe ń síjú ọdún ó ti parí táàmù ẹ̀ ó ti padà sílé. My lovely sister ó ti wá di ex-convict àwọn ọ̀tá ẹ̀ ti ń fi ibu pìtẹ̀wọ̀n dé ní ex-convict ni ẹnìkan wá fẹ́ fi kéèsì bàbá Ìjẹ̀ṣà òun fẹ́ fi gbàwé ìgbélùú ó fẹ́ fi ṣe ó fẹ́ fi fáìlì asylum lórílẹ̀‐èdè Canada kéèyàn fẹ́ fi ilé ayé tiẹ̀ kó fẹ́ fi boost ilé ayé tiẹ̀ ẹ dákun ẹ dábọ̀ ṣé wàá lajú lẹ̀ ní ṣé máa rẹ́rìn ni ṣé máa fò sókè ni ẹ mọ̀ tó túmọ̀ sí ni bí ìgbà tán lu kádàrá èèyàn nìyẹn kò sẹ́ni tí ó gbà kí wọ́n lu kádàrá òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí sà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí mà ṣé bàbá Ìjẹ̀ṣà lórí ọ̀fẹ́ láti travel out mọ́ bó bá di lọ́la tóun náà bímọ tán wá ń pe ọmọ ẹ̀ ní ex-convict ilé ọmọ ex-convict how will it feel tí bàbá Ìjẹ̀ṣà bá wá rí wípé ó ní case àti pé ìyànjẹ ń bẹ ń bẹ possibly irú ẹ̀ ti wáyé lọ́pọ̀lọpọ̀ gbà my lovely sister èmi á máa gbá research pọ̀ mo ti rí èèyàn tó lọ lo 40-something years lọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀ṣẹ̀ tí ọ̀mọ̀dé wọ́n wá padà rókòdoro ọ̀rọ̀ yẹn lórílẹ̀‐èdè Amẹ́ríkà o wọ́n padà rókòdoro ọ̀rọ̀ ẹni tí nǹkan jọ pa wọ́n pọ̀ wá padà jẹ́wọ́ wọ́n wá release òǹtọ̀ nǹkan máa lọ ìjọba orílẹ̀‐èdè Amẹ́ríkà fún tàn lówó 2/3 ilé ayé ẹ̀ ló ti lò lọ́gbà ẹ̀wọ̀n o ẹ ń lo 43 years lọ́gbà ẹ̀wọ̀n àbí 45 years lọ́gbà ẹ̀wọ̀n àbí 47 years lọ́gbà ẹ̀wọ̀n 2/3 ilé ayé ẹ̀ ló ti lò lọ́gbà ẹ̀wọ̀n èèlò ló fẹ́ tún ilé ayé ẹ̀ ṣe but at least mo wo interview man yẹn the only joy torí pick ń bẹ̀ ni wípé wọ́n clear orúkọ òun is ex-convict mọ́ that is the only thing Baba Ijesa is fighting for ex-convict ń lọ fẹ́ kókó òun orúkọ òun bó bá jẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ ìyẹn ò wò pé ìyẹsẹ̀ mi mọ́ jẹ́ mọ̀ tó bá ti lọ́wọ́ kan àbòsí inú ọmọ bíyàn lójoojúmọ́ inú èèyàn ò ní dùn lójoojúmọ́ àwa náà mọ̀ tá à ń sọ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ tẹ́ ń sọ woman tó ń sọ̀rọ̀ yìí mọ̀ tí ń sọ ó make valid point ọ̀rọ̀ kan rí bẹ́ẹ̀ ni tàbí ọ̀rọ̀ lè mọ̀ rí bẹ́ẹ̀ ju ẹlẹ́jẹ́ ọ lọ ẹni tó ti gba kádàrá ni o àwa kan wà níbẹ̀ tá àti kì í gba kádàrá it is not over until it is over we don't accept defeat until when we are defeated. ìgbà náà la tó máa mọ̀ wípé ok ìyá filẹ̀ ó ti lọ eléyìí ti lọ. Bàbá Ìjẹ̀ṣà ń ṣọmọdé and I will say the way it is I actually expected him to come out to say that even if you feel that you are not guilty, but of course the court of law, if you are not guilty, you will not go to that jail. You can go to the jail if you are not guilty. Torí pé àwọn adájọ́ tó wà ní court they are doing their job. Ṣùgbọ́n wọn kì í ṣàjẹ́ they base judgment on evidence. Maybe physical evidence or by witnesses. Nǹkan bá present ilé ẹjọ́ máa base case lé lórí o. Nínú ẹjọ́ tán rò kalẹ̀ òun ta lè lẹ́rìí Bàbá Ìjẹ̀ṣà ń bẹ̀. Tí ó sọ pé èèyàn máa yé jẹ ni o kò ṣe nǹkan tẹ́ ló ṣe yìí o. Ṣùgbọ́n ẹlẹ́rìí princess ń bẹ ń bẹ oríṣiríṣi ẹlẹ́rìí lòun ní. Àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ kankan rojọ́ against Bàbá Ìjẹ̀ṣà ní kóòtù lásán ni ó ti wọ́gà o
bí a wà ń bẹ́ẹ̀ gbogbo àná lájọ́ ń wo ó ti wọ́ ga o ta lè lẹ́rìí tiẹ̀. wọ́n sì rí fídíò nílé ẹjọ́ bí tó ti ń bẹ̀bẹ̀ bọ́ọ̀ bá ṣẹ̀ kí ni fídíò yìí dé síbẹ̀ wọn ò mọ̀ wípé bí yàbá dùnyàn ládùn jù òun tàn lè èèyàn lè jáde kó sọ pé òun lọ ń pa Muritala. MK Abiola tá a mọ̀ pé tí ìlú mu kú òun tàn lè jáde kó sọ pé Abiola tó kúnjó ní òun ló ń pa òun ọ̀jẹ̀wọ́ lẹ́ẹ̀ máa pé ọ̀nà wo lọ́gbà pa. ìbá ní bò lẹ ṣe pa Abiola sọ pé ìmọ̀wọ́ mẹsẹ̀ ń bẹ̀ mọ́ bá ń ṣe pa Abiola ṣùgbọ́n wọ́n lọ sọ pé òun lọ pa ìyà ló dùn jù. ọwọ́ ìyà ò ní bà wá o bó bá ṣẹlẹ̀ lójú ẹ̀ rí. even tí bàbá Ìjẹ̀ṣà bá fi pé òkè o nǹkan yìí o nǹkan tó fi mí ṣe mi ò ṣe kìnnìkan okay bygone let bygone be bygone. Bygone can never be bygone my sister torí pé kì í ṣèwọ ọlọ́jọ́ ọmọ sọ pé bygone should be bygone. ẹni tí ò ṣẹlẹ̀ sí iní pọ́ yẹ kó fi ilẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n padà jàfẹ́tọ̀ wọn tó padà tẹ̀ wọ́n lọ́wọ́ bí wọn ò bá jà fún kò ní tẹ̀ wọ́n lọ́wọ́. ṣe bí gbogbo wa ka Bíbélì àwọn ìlú ń béèrè pé àwọn kan ti wá kógun wọ́n ti wá kó wọn lógun wọ́n ti kó gbogbo nǹkan ní wọn lọ. wọ́n wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé àwọn yìí ti kẹ́rù wa lọ ṣé ká lépa wọn. Ọlọ́run ní ẹ lépa ní lílépa ẹ lépa ó ní gbígbà padà ẹ gbà padà. ẹ bá ti lépa wọn tí wọ́n kó ẹ rí gbà padà bọ̀. tó o bá pọ̀ ṣú nǹkan ní ẹ̀tàn ti kó lọ ò ní rí gbà padà náà o. àwọn tí ń lọ sí court wọ́n fẹ́ judgement ìgbà padà ni wọ́n ń fẹ́ yẹn. ẹ̀ntàn report ẹ̀ suspect àti complainant àwọn méjèèjì ni wọ́n need justice. kéèyàn ó tó wá gbàwé pé òun ò ní justice yóò kọ́kọ́ prove ẹ̀ débì kan yóò prove ẹ̀ dé stage kan yóò gbìyànjú agbára ẹ̀ dé stage kan. so bí nǹkan bá jọ bí ìyànjẹ èèyàn ó sọ wípé ìyànjẹ ni kinní yìí o ẹ̀dẹ̀ èèyàn mi jẹ ni o wọ́n dẹ̀ èèyàn mi jẹ ni o. bájá bá wá ń sinwin yóò mójú ná gbogbo ohun téèyàn bá wá rí kó wí láyé yìí kò sí nǹkan tó ka adájọ́ ntí adájọ́ rí làdájọ́ gbé ìdájọ́ kalẹ̀ lé lórí. because adájọ́ ọmọ táyé kò sí mọ́ Kẹ́hìndé àwọn adájọ́ ọ̀dẹ̀ kí ń lo emotion láti judge. wọ́n bá rí pé emotion ẹ̀gán bọ̀ wọ́n gbé madam ẹkún yín ti pọ̀jù ẹkún rọ́lẹ̀ ń sùn expert làwọn. ṣùgbọ́n àwọn tó kúkú nǹkan wọ́n á perfect ẹ̀ ẹ̀rọ àwọn tán máa ń ṣe 419 wọ́n ti perfect ẹ̀. wọ́n lu sísítà kan jìbìtì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kọ́lọ́ ń jẹ́ ìrántí ká sọ̀rọ̀ ẹ̀. wọ́n dá platform bẹ́ẹ̀ wọ́n wá kó àwọn expert ní fíìdì kọ̀ọ̀kan bóyá ti ṣerú ẹ̀fẹ́ yìí náà rẹ̀ mọ́ fọ́ fi ti mo wọ́n wá kó expert síbẹ̀ ní fíìdì kọ̀ọ̀kan. IT manager àwọn tó mọ̀ nípa béèyàn sí travel out àwọn tó mọ̀ nípa different businesses fashion designing oríṣiríṣi wọ́n kó wọn bẹ̀ wọ́n náà máa ṣe seminar ń bẹ̀ wọ́n máa dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ dá wọn lẹ́kọ̀ọ́ for sometimes fúnra màálù wọn ìnífẹsẹ̀ rìn lọ bí tí wọ́n ti dọ̀bẹ́ dé lọ́rùn. àwọn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yẹn ni wọ́n wá ń pe àwọn tí wọ́n rò pọ́n jẹ́ expert níbẹ̀ wọ́n mọ̀ pé 419 ni wọ́n dẹ̀ lù wọ́n jìbìtì lọ. èyí tí ń sọ àìdíà béèyàn ṣe ń travel nǹkan lélẹ́yìí tó bá mi sọ̀rọ̀ yìí kó sí lọ́wọ́ ń tiẹ̀ wọ́n lù ń jìbìtì millions of naira. tòdí ẹ́sítẹ́ pé wọ́n tó pèèyàn ní Dubai pẹ́niyẹn fẹ́ wálé kẹ́niyẹn bá ṣẹ́ owó Dubai bọ̀ kẹ́niyẹn bá ṣẹ́ owó Dubai bọ̀ òun tó sẹ̀ǹdì owó sóńtọ̀ ó tiẹ̀ tó sẹ̀ǹdì owó sí wọn kán bá ara ago bọ̀ láti Dubai. ó wá tó táyì tó yẹ kẹ́ni tó wà ní Dubai ó dé ló bá ní wọ́n mú ní airport wọ́n sọ pé wọ́n gbégbòogi olóró nu báàgì òun pé so wọ́n ti detain òun ní lè wálé mọ́ mo ní pákéjì ni wọ́n ti pákéjì gbogbo ẹ̀ madam wọ́n ti lù ọ́ jìbìtì ló lù ọ́ so tí n bá lórí ọ̀fẹ́ àti sọ́npa ẹ̀ á sọ délẹ̀ bóyá ṣẹlẹ̀. that case yóò ṣe nǹkan téèyàn wà proud of it is not a case that you go to àwọn tó interview and be sitting that comfortable in ṣé case yẹn fògo fọlọ ni is it a case that you are proud of.
God bless you my lovely sister. Torí pé kìí ṣe kéèsì èèyàn lè proud of náà ló jẹ́ káwa kan máa sọ wípé bàbá Ìjẹ̀ṣà náà need justice. Torí pé kò ṣeé fi yangàn fóònù náà àti jáde darapọ̀ máwọn ẹgbẹ́ ẹ̀ nísìn ó di ìṣòro fóònù náà my lovely sister. That is the reason why some of us are outside because of him. Let him see his own side of the story. Bó bá dáa ní àwọn ẹgbẹ́ ẹ̀ nísìn tẹ̀wọ̀n dénú ex-convict nkankan wọ́n á gossip ẹ̀ ẹ̀rú ọmọ bá wọn láti fi ṣiṣẹ́ àbí èèyàn tó lọ sí interview lásán lọ́dọ̀ Bíọ́lá Adébáyọ̀ tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí àtáàkì Bíọ́lá Adébáyọ̀ tẹ́ ẹ fóúnjà sílẹ̀ tẹ́ ẹ gba alápẹ̀pẹ̀ lójú pé kí ni bàbá Ìjẹ̀ṣà wá lórí program ẹ̀ ṣé bàbá Ìjẹ̀ṣà ẹ̀ ṣèyàn mọ́ ni sóhun ò gbọ́dọ̀ gbélé ayé mọ́ ni ẹ̀ ti rí society ta wà. So irú kéèsì yẹn ló máa wá let go sílé ayé tí ò wá ní mímìnìmọ́ náà nìyẹn lórí nǹkan kékeré. Mo wo social media lọ oríṣiríṣi àwọn èèyàn kan jáde anyhow ilé àsọ pé nǹkan tí bàbá Ìjẹ̀ṣà jẹ lóyò ìkan jáde ń pé Ọlọ́run má jẹ́ kí n tí èèyàn máa jẹ kókó bá Ọlọ́run má jẹ́ kí n tí èèyàn máa jẹ kókó sẹ́kẹsẹkẹ sí lọ́wọ́ ó ń fọ́kà lórí social media tí kálukú bá ti sẹ́ẹ̀tì fóònù síwájú bíi tọ̀dọ̀ mi báyìí ní tó bá wù wọ́n ni wọ́n máa sọ. N tí ọ̀dẹ̀ jẹ́ kí n rí wọn blame ni wípé wọn ò róye ilé ayé wọn ò rí ìmọ́lẹ̀ ilé ayé wọn ò rí nǹkan kan ayé ò tí ì nà wọ́n lẹ́gba rí wọ́n ti nà wá ìrí. Ìwọ̀n pé rèé ní jágbọ̀ ọgbọ́n àti jẹ gbáǹbàdérí ilẹ̀ rú fi ń bà wá ká má jẹ̀mí. Ńlá fi ń wò pé torí báwọn èèyàn ò ródì kejì ayé ni o náà fi ń bùgá. You can talk to anybody on social media. Go ahead. Keep saying it. Ẹ̀san ń bọ̀ là ń bọ̀. So now ẹ já gbọ́ nǹkan tí ẹlẹ́sọ̀ sọ kọ́lọ́hún túbọ̀ dá bàbá yìí lágbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ni wọ́n condemn bàbá Ìjẹ̀ṣà kò yẹ kó rí bẹ́ẹ̀. Lóòótọ́ lẹ ẹ̀jọ́ gbé ṣùgbọ́n tí wọ́n ń polongo síta náà lè fi ń judge ó fine òye tí ọ̀nà tí kálukú wá gbàrí nǹkan ni lòbí tí wàá wù kó rí ẹja gbọ́ sáìdì ọ̀dọ̀ tiẹ̀ náà bàbá ẹlẹ́sọ̀ kò ní bàjẹ́ fún kò ní tán fún kì í ṣe torí pé wọ́n sọ dáadáa nítorí bàbá sọ dáadáa nípa bàbá Ìjẹ̀ṣà ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa wípé ká má fojú dájọ́ ìyẹn nígbà tí wọ́n kọ́kọ́ ààrẹ sí bàbá Ìjẹ̀ṣà ni wọ́n lọ ná interview wọn ẹ gbọ́rọ̀ bàbá yìí. ṣé o mọ̀ pé yín gangan ni bàbá Ìjẹ̀ṣà jẹ́? Òṣèré náà ni. now sọmọ ẹgbẹ́ yín ni bàbá Ìjẹ̀ṣà jẹ́ bàbá kọ́kọ́ dákẹ́ pé òṣèré náà ni ń bá ààrẹ ẹgbẹ́ kan nú àwọn ẹgbẹ́ wọn Mr. Latin ká dárúkọ ẹ̀ nígbà náà ó deny pátápátá pé bàbá Ìjẹ̀ṣà kì í sọmọ ẹgbẹ́ àwọn o kò tí ẹjọ́ balẹ̀ rárá ó deny pápápá ẹjọ́ mọ́ra tó bá jẹ́ Mr. Latin ni wọ́n sọ̀rọ̀ ẹ̀ fún majority wo ti máa jiyàn kó ẹjọ́ tó débi kan pé láéláé wíwọ́n ipò àbítá ìrówó ẹ̀ sóbìnrin lọ́wọ́ wọn bàbá ní Latin ní tí òun ní rí pé láéláé Latin ò lè ṣerú ẹ̀ àwa kò ti máa jẹ́rìí bí bó tiẹ̀ rí bẹ́ẹ̀ náà àkọ́kọ́ sọ pé kò rí bẹ́ẹ̀ ẹ gbọ́rọ̀ àgbà lẹ́nu ẹlẹ́ṣọ̀ọ́ olóòótọ́ lòun náà sọ wípé bàbá Ìjẹ̀ṣà ń fluctuate ni pé kò dúró síbí gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lónìí kọ́ la wà nú ẹgbẹ́ o majority wá dẹ̀ wà nú ẹgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ inú fíbà ní gbogbo wa ti bẹ̀rẹ̀ àwọn kan jáde wọ́n ní Yorùbá Broadcasters Association làwọn YBA àgbà bẹ́ẹ̀ fún wọn àwa kan ya jáde ní ìsìn àpèrè wa ní ambrod kálukú gbà bẹ́ẹ̀ àwọn èèyàn kan wá ń bẹ wọn ò ṣe kankan nu gbogbo ẹ̀ and they are doing very very wonderfully well nínú ìgbésí ayé wọn ní kàrí àwọn jẹ́ ǹsẹ́gbẹ́jẹ́ kí n belong lásán ni jẹ́ ń ráwọn èèyàn tájọ máa sọ̀rọ̀ síra tájọ máa bára wa sọ̀rọ̀ tájọ máa ṣe nǹkan papọ̀ òun lẹgbẹ́ túmọ̀ sí. so wọ́n sáré kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ bàbá yìí ò kọ̀ndẹ́ẹ̀mù ẹ̀ bọ̀ ó sòótọ́ ọ̀rọ̀ pé bàbá Ìjẹ̀ṣà ò dúró síbí kò dúró síbẹ̀ o ṣùgbọ́n gba tí ìṣẹ̀lẹ̀ àwọn tí ẹ̀kọ́ kọ́ ní àti há àti bí
ẹjẹ́ àkọ́kọ́ gbà sọ́dọ̀ tiwa náà kó rí àwọn èèyàn kan fẹ̀yìntì kọ́wọ́ ẹ̀yìn kó máa rí àwọn ìléyìn ti tó lọ́dọ̀ àwọn bí wọ́n bá wá padà yanjú ẹjọ́ òótọ́ bá jẹ́ pé lóòótọ́ ló ṣe o àwọn ò lè mọ nǹkan táwọn ó ṣe ẹ jẹ́ gbé bàbá ó sọ̀rọ̀. apẹ́sà ilé díẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ olóye sá olóye ó ń float ẹ mọ̀ kí ọmọ máa float kó máa ẹṣẹ́ àti máa bí àgọ́ èèyàn tí ò dúró sójú kan tá a lè sọ pé báyìí ni but ìgbà tí sòrò dé bá tó sọ pé ọmọ ẹgbẹ́ wa ni òun gbàtà tí mo wà president èmi bí àwọn ọmọ ẹgbẹ́ pé kájẹ́ ká accept kó lè rí wa fẹ̀yìntì tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa tàbí tó bá tọ́ ọmọ bá ṣe aburú ẹ kọ́kọ́ gbà wọlé náà tó wá máa sọ pé ètò ṣe ò dáa mo rántí ọ̀gá wa kan ọmọ ìkómi náà ni wọ́n deputy inspector general of police. ẹ gbọ́ story yìí o deputy commissioner of police wọ́n lọ sọ wípé bí wọ́n bá ń lé àbúrò ń bọ̀ wípé ọ̀pá àyàn ni ó lóun ọ̀kọ̀ọ̀kọ̀ gbà sínú ilé náà táwọn tí ń lé bọ̀ bá déwájú òun pé ẹnìkan ni sanyẹmùsán bẹ́ẹ̀ ṣe bá rìn lẹ́nìkan tó kọjá báyìí ṣe lọ́pàá àyàn síbi òun sọ pé ó ti gbọ̀nà bí lọ ó ní because ẹni tí wọ́n sọ pọ́ pààyàn lè mọ́ pààyàn bó ń bá wá yọ̀ǹdẹ̀ tí wọ́n pàbúrò òun ṣé ìyá wọn ni ó bí àbúrò míì fóun wọ́n kọ́kọ́ sèfù ẹ̀ ná ká tó máa bẹjọ́ lọ ká tó máa béèrè question ṣé lóòótọ́ ni bó ló ṣe ṣẹlẹ̀ bó bá jẹ́ pé lóòótọ́ ni òun ẹ̀sẹ̀ wá fà kalẹ̀ fófin kì í ṣe fún dájú àwọn tí ń kókù mọ̀tẹ́lé tàbí tán fẹ́ saládà tàbí tán fẹ́ dáná sun káwá sọ pé bí wọn ò bá rí dáadáa wọn ò lè sọ pé ọ̀pààyàn ni Dékúnlé ọ̀yá jáde ta wọ́n lọ pààyàn ó sì máa pààyàn tó máa sábọ̀ lé ọ̀yá jáde ẹ máa mú lọ àrà tó bá wù yẹn lọ fi dá wọn wá dáná sun tán at the end of the day ọwọ́ àṣèwádìí ọwọ́ àrígbé kì í dẹ̀ sí pọ́ pààyàn o wọ́n parọ́ mọ́ ni o nǹkan kan ló wọ́n jọ ń jà ni o ọ̀tọ̀ ní tán ń jà sí wọ́n lè máa jà sóbìnrin kan pariwo lè mọ́ kan pariwo lè mọ́ yàn. àti rẹ̀ ń tọ́ bọ́kùnrin lọ́dọ̀ ìyàwó ẹ̀ tó pè ń gbọ́mọgbọ́mọ ariwo gbọ́mọgbọ́mọ làwọn ará àta gbọ́ sóńtàn wọn lọ lórí ṣé yọ̀ lọ lódìdí ni meanwhile bàbá bẹ́ràn wí ká bẹ́ràn wí ọkùnrin tó wá ìyàwó ẹ̀ wálé agreement ń bẹ láàrin wọn ni ọlọ́mọ pinrú ẹ̀ sí nǹkan àmì ṣùgbọ́n bọ́lọ́mọ bá pinrú ẹ̀ sí nǹkan àmì the only thing I can do is kí n yọjú sí wọn ẹ kú iṣẹ́ o ṣe rí mi pé mo wálé mo sì jáde fún wọn fún odidi 30 minutes or 1 hour kan fi sort ara wọn out mọ̀ pé kálukú wọn ti máa mọ̀ pé àwọn máa jáde tán bá jáde kan lọ sort ara wọn out Kennedy ò ní wípé ìwọ tán báyàwó rẹ lò pọ̀ nínú orí bẹ́ẹ̀dì ẹ nǹkan méjì ló wà at stake ẹ̀ ń tọ́ wọlé rẹ̀ wá kíyàwó rẹ̀ mọ́lẹ̀ ó ti múra àjà wá o èsìn ọ̀kọ́kú ni kò kọ́bi tó máa já sí tọ́ bá ló lè dámú tó dùn ló tún lè dá ọmú ó tún jẹ̀yà mọ́ wọ́n ti nà ọ́ mọ́lé òmù ni wọ́n nà ìyàwó rẹ̀ mọ́ wọ́n tún nà wọ́n náà pẹ̀lú ẹ̀ ìyá di méjì ikùn lọ àdánù bọ́ọ̀ bá wá lè dóńtọ̀ mú tọ́ wá gbẹ̀mí ẹ̀ wọ́n gbàgbé o ti ṣẹ̀ sófin o kò sí tó kẹ́nìbọ́dì pé ẹ wá báyàwó mi nù lé ni kò sí adájọ́ tí ó dá wípé sẹ̀ríà tó dá lọ dá fún tó tọ́ lọ dá fún ní tí wọ́n béèrè ni pé sọ fẹjọ́ rẹ̀ sùn lágọ̀ọ́ ọlọ́pàá àbí ọ̀ságọ̀ ọlọ́pàá ní fisiniti yín ńgbà tó báyàwó rẹ̀ lé sọ pa àwọn èèyàn sí kán bọ́ mọ́lẹ̀ kó wá lọ sí police station torí pé òfin orílẹ̀-èdè wa kò fààyè sílẹ̀ fẹ́ni kankan láti fìdájọ́ sọ́wọ́ rẹ̀ ń bá yàn náà yàn rí ìgbé ọjà lè kíní kan mọ̀ bá tèmi lọ ni nígbà tí ò jí mi ní nǹkan bó bá sì jí mi ní nǹkan bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ náà sọ pé ẹ yọ̀ǹda ẹ má lùpa ẹ bá lùpa lórúkọ mi lẹ́ẹ̀fì lùpa and I don't want that. so irú obìnrin tọ́jú obìnrin mi tí wọ́n wá nà mọ́ lẹ́nu ilé ọ̀dọ́ mi náà kò sí babaláwo tí wẹ̀sẹ̀ ò sí kó náà mọ̀ wulẹ̀ dúró kọ́ máa lọ màá fún ní grace and opportunity láti kó gbogbo ẹrù ẹ̀ tán láìsẹ̀ kẹyọ kan ní ṣe èmi ò sínú ọkùnrin tí ó máa halẹ̀ wípé ò ní wá kẹ́rù ẹ èmi mọ́ra fún rárá o because bí èèyàn bá ṣìwà wò tó o bá gbẹ̀mí ọkùnrin ọ̀hún wọ́n nà ìyàwó ẹ̀ mọ́lé ó wá gbẹ̀mí èèyàn ó wá ń jẹjú pàkó lọ́gbà ẹ̀wọ̀n èwo ló wá pé ọ́ ń bẹ̀
ìjọ tínú bá bíyàn jù ńlọ yẹ kéèyàn ní sùúrù jù. ọ̀gbà àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní anger is a small madness, so do nothing when you are angry because what you will cause will be more than what cause your anger. ìpìlẹ̀ wèrè nìbínú, ntí ìbínú máa dá sí ọlọ́run, ṣọ́ra lásìkò ìbínú o, torí ntí ìbínú máa dá sí ọlọ́run apá àwọ̀ gan alára gan lè mọ̀ká. wọ́n ní tí wọ́n bá lé ọmọ ìyá àwọn máa bọ̀ pé ó ti parí ó ti parí ó ti parí ó wọ́n ní àwọn ò gbà wọlé náà o tí wọ́n bá ní ẹ̀ tó parí wọn ní àwọn tí wọ́n náà sọ pé ọlọ́dún báyìí ló lọ ọlọ́dún báyìí ló lọ ọlọ́dún báyìí ló lọ èèyàn tẹ́ ló pa ó lè mọ́ pààyàn ó lè ṣe pé àwọn kẹ́ni wọ́n rògbò ẹ̀ fún kankan tí wọ́n bá lè ti pọ̀ ọmọ ìyá tó ìyàwó ní òbí mọ̀ mí fọ wà kókó wo àárín ẹ bó ṣe rí ẹ jẹ́ ká wọ́n gba Ìjẹ̀ṣà wọlé náà àtàtà bá gba wọlé tán tí a bá sọ tá a bá mọ bí gbogbo ẹ ṣe rí mọ̀dàdẹ́ náà fi dé káṣá mú àṣẹ kọ̀ọ̀rọ̀ náà yé wa púpọ̀ agbègbèsẹ̀ mo pe àwọn tí wọ́n jọ ní wàhálà ẹ̀ bọ̀dìgbà ni wọ́n rí pé àwọn àgbàlagbà ni wọ́n ń dá sí tí wọ́n tún jù mí lọ náà máa ń gbé wọn sí pé tí wọ́n ń ṣe èmi wá rí pé n ti ń bẹ láàrin wọn kọjá pé ọmọ ṣe ọmọ wo ni wọ́n ebi nǹkan. now gbogbo aná la rí ngbà náà Ìyábọ̀ Òjó gbogbo wọn náà ń ṣépè fún bàbá ọlọ́fà náà bàbá tó ti tó wọn bí lọ́mọ bàbá dẹ̀ láwọn pè wọ́n pẹ̀lú ìfẹ́ wọ́n ní kí wọ́n lànà rẹ ni ó gbá ń kó orí bẹ́jẹ̀ wọ́n lọ́ọ́ máa nà rẹ ni ó gbá ń kó orí bẹ́jẹ̀ bọ́ bá jọmọ ọ̀tá rẹ̀ ń kọ́ èèyàn ẹja yanjú ohun tó bá wà ńbẹ̀ ká parí ẹ̀ ní Ìyábọ̀ Òjó ń fọ́n ká bí ẹni pé òun ló nílé ayé bí ó sì máa ran bí òkò tó nù bí ẹni pé òun ló nílé ayé bí ẹni pé Ọlọ́run kó lé ayé lé lọ́wọ́ ẹ wá bí jókòó Ọlọ́run kẹ́yìn nù sówó owó ò lè kárí sọlá ọlá kò lè yíkú ọ sí ọrọ̀ ò lè báláǹsì láéláé ìkáwọ́ ọ̀dọ́gba táṣìírí ọ̀nà fún bá ti ń bò téèyàn tọrọ jẹ ọlá tiẹ̀ ti dènà páàlù owó rẹpẹtẹ gbogbo akọ́lá dàbí Dangote o gbogbo akọ́lá dàbí Mike Adenuga bòtẹ́já tèkẹ́ sí inú ilé ayé tàjọ wáyé ẹ mọ̀ gbọ́rọ̀ bàbá yìí. àṣàrí lórí screen àṣàrí ó kìkà bọ́ lẹ́nu which is wrong olórí burúkú èèyàn ló ń rìn orí burúkú ni òrógò mo condemn attitude yẹn o kò yá o but etí a lè ṣe láàrin ara wa ni ọ̀dọ́ náà dẹ̀ tó wá ní set up ni àwọn kan tó ní set up ó wá jẹ́ set up èmi gbà pé tí ń bẹ láàrin wa kọjá pé ìkan sọ ni wọn pé kàkà kí owó ta ilé òun tí Ìjẹ̀ṣà ìlọ ẹ̀wọ̀n kí la gbé ẹ̀dẹ̀ lọ́mọ náà ti rí bẹ́ẹ̀ security àdúgbò gbogbo wọn náà ní investigation táwọn náà ṣe ní ẹnu ọmọ yẹn kì í sọ ọmọ kékeré wọn ni wọn gé èjì ẹni bọ́ bí ìgbà tó yẹ bí àwọn bá ṣe àṣọ gbogbo ẹ̀ṣá Ọlọ́run nìkan ló yẹ. hello sir. hello baba. ẹ kálẹ́ sir. ṣe ẹ má bínú ẹ fún mi ní just 1 minute mo fẹ́ sáré sọ ìrírí mi kan ṣé wọn pàtó àwọn Ghanaian wà Nàìjíríà ń bí báyìí tí wọ́n wọ́ wá nígbà tí kọ́ńtì wọn ò dáa. bẹ́ẹ̀ni wọ́n máa ń ṣiṣẹ́ sílẹ̀ kàńgbà yẹn ní ọjọ́ kan àtẹ̀jìká ní ṣọ́ọ̀bù. Iléṣà àwọn bí mi sí eléyìí ìjìká ní ṣọ́ọ̀bù ló ń ṣe. ṣe àárín agboolé lèmi ti ń bọ̀ mo kàn ń gbọ́ olè mi ń bọ̀ bọ̀bọ́ yẹn wá ń sàpàdé mi èmi ò tiẹ̀ béèrè mo ṣe mú igi nìyẹn igi tí mo jù lọ ọ̀gbẹ́ni ẹ báyìí gbáà oore lulẹ̀ ni mi ì tiẹ̀ béèrè olè mi ń bọ̀ láàrin agboolé ní Iléṣà lọ́n bí mi. mo wá ń bọ̀ ìgbà tí mo wá rí ẹni tó wá ń lé ìgbà tí wọ́n máa wádìí tó ṣe òun àti bàbá kan ló bá bàbá yẹn ṣe bàtà bàbá yẹn wà fẹ́ sanwó fún torí kó jẹ́ Ghanaian kò sí nǹkan tó ọmọkùnrin yìí ṣe ó ṣe bàbá yìí nẹ́niwé ó ṣe bàtà yẹn nílì ó wá ń béèrè owó bàbá yẹn wà fẹ́ sanwó fún bàbá yẹn wá pariwo lè lórí. èmi ò béèrè mi ò gbọ́ kí ni mo kàn jogi fún ọ̀gbẹ́ni yẹn ló bá ṣubú lulẹ̀. ṣe látijọ́ yẹn mo ti rò pé ní ọjọ́ tí mo sọ fún yìí mo ṣe dọ̀rẹ́ bọ́bọ́ Ghanaian yẹn nìyẹn o mo di ọ̀rẹ́ ẹ̀ nítorí mo sunkún tó tí mo sọ fún yìí pé nǹkan tí ẹni ẹlẹ́ni ò ṣe ẹ̀dẹ̀ parọ́ mọ́ bàbá àgbàlagbà bàbá tí mo sọ yóò ju bàbá tèmi gan lọ o bàbá àgbàlagbà tó ju bàbá mi lọ mo láti bẹ ọ̀gbẹ́ni àdìgbà yẹn mo ti dọ̀rẹ́ mo máa ní kó máa kọjá ládùúgbò tó wá ní kọjá ládùúgbò àwọn ọ̀rẹ́ mi máa wá kí àwa tí jọ ṣeré àti ṣe rí ilé ayé yìí a ní láti ṣe sùúrù fúnra wa o. Ọlọ́run. a ní láti ṣe sùúrù fúnra wa tá a bá fẹ́ ṣe rí gbogbo nǹkan kò kí ń jọra àwọn ẹni tó bá parọ́ mọ́
ẹni tó bá parọ́ mọ́ ló máa mọ̀ wípé ilé ayé pé 1,000 o. Bẹ́ẹ̀ni. Wọ́n ti parọ́ mọ́ mi rí o. Wọ́n ti parọ́ mọ́ mi rí ẹnìkan ti parọ́ mọ́ mi àtàbúrò mi rí jẹ́ pé àtẹ̀bàsílẹ̀ báyà à lè jẹ́ àmì èyí tẹ̀ ń sunkún ṣùgbọ́n Ọlọ́run wá gbé wá ń jà. Bọ́ọ̀ yẹn wọ́n lè kúrò skul gbẹ̀yìn ni nígbà tí mo wà ní ìrè tí mo lọ skul. Wọ́n jẹ́ kó parí skul ẹ̀tàn fi lè dànù. Ó parọ́ mọ́ mi àtàbúrò mi, òun ló jalè nílé dáńgbé o. Òun ló jalè. Wọ́n ní àbúrò mi tẹ̀mí mu wá sọ́dọ̀ mi, wọ́n lábúrò mi ẹ̀ ló jalè. Àwọn kọ̀ọ̀kan lè máa àwọn mo ṣe ń sọ̀rọ̀ yẹn àwọn tíkẹ́tì yẹn wọ́n lè máa gbọ́ kéèsì ìgbà mo ṣe ń sọ yìí. Eventually that boy nígbà tọ́lọ̀ máa mú inú exam ọ̀rọ̀ mìíràn ti mú. Eventually ṣáàrí nǹkan tí mo kàn wá sọ kí n má gbà táìmù yín ẹ jẹ́ ká máa ṣe sùúrù fúnra wa kì í ṣe ní gbogbo nǹkan tó ń bá ṣe ṣé kí àwọn aráyé social media yìí kò tiẹ̀ jẹ́ ká tiẹ̀ mọ bí tá à ń lọ gan mọ́ báyìí. Nǹkan ó easy láti parọ́ mọ́ èèyàn ó easy láti conjure things láti tó bá ti gbé tó bá ti ya fídíò kò sẹ́ tó máa bèrè pẹ́sàn wá ní àṣebóun là ń wò yìí ẹ̀ mọ underline things tó wà níbẹ̀. Ẹ wo ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run á gbé ìjà ṣùgbọ́n kò ní kálukú rántí pé àwọn náà bímọ o. God bless you, sir. Kí ni gbogbo ara rántí pé àwọn bímọ o. Ẹ wo ẹ kú iṣẹ́ Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Àmín sà. Ó dàrú sà. Hello. 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 Hello, sir. Káàsán kú ètò. Yes, sir. Máa ewu ló sọ̀rọ̀ láti Canada o. All right, sir. A fẹ́ dá sétò yìí ni. Oh, yeah. Ṣẹ́rí nǹkan tèmi rí inú ọ̀rọ̀ ẹ̀ ni pé ṣẹ́rí nǹkan méjì ló lè ṣẹlẹ̀ sẹ́dá láyé tó burú jù. Àkọ́kọ́ ni kéèyàn kú, ẹlẹ́ẹ̀kejì ni kéèyàn lọ ẹ̀wọ̀n. Bẹ́ẹ̀ni. Bàbá Ìjẹ̀ṣà ti lọ ẹ̀wọ̀n, àbàkùn parọ́ mọ́ ni, àgbàpọ̀ ṣe ni. Kó dẹ̀ ti serve punishment ẹ mólè ẹni kó dàtọ́wọ́ ẹ̀ lé ó dàlẹ̀. Kí lẹ tó fẹ́ ṣé kó kúrò lé ayé ni. Bàbá Ìjẹ̀ṣà ló máa gbára ẹ̀ lọ́wọ́ àwọn kìnìún tí ò lẹ́kọ̀ọ́ tó ń pariwo káàkiri orí social media. Honestly, sir. Princess ò lọ́kọ. I'm not sorry to say this. Kò lọ́kọ, kò bímọ, kò ní kankan tó fẹ́ lù sílé ayé. Bẹ́ẹ̀ni. Bàbá Ìjẹ̀ṣà ló ní kàríà. Bẹ́ẹ̀ni. Òun ló máa revive kàríà ẹ̀ padà nípa kó dúró. Kò sí ẹni tó fẹ́ rí arrest ẹ̀ mọ́. I work with the judiciary. Tọ́ba dẹ̀ ti sentence ẹ̀ wọ́n ti sentence ẹ̀ ni. Wọ́n ò sọ pé ó rẹ̀pù. Wọ́n ló mọ̀ lẹ́sì kí ló ń pè é kí ló ń pè kiri. Olómò lẹ́sì minor. Minor ni wọn dẹ̀ kò dẹ̀ sẹ́ni tó tù sọ pé ọmọ ẹ̀ minor ni kò ṣe minor ni. Nítorí pé ọmọ táwọn wò yìí kì í ṣe ọmọ kékeré. Bẹ́ẹ̀ni. Ok, àwa gbogbo wa pátápátá ní gbogbo àgbáyé àti gbà kó ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n dẹ̀ ní ìjìyà tó tọ́ lélẹ̀ ó dẹ̀ ti lọ ẹ̀wọ̀n ó dẹ̀ ti dé. Kí ni princess fẹ́? Nǹkan méjì princess. Ó sunkún ẹgbẹ́ rẹ̀ káàkiri. Nǹkan méjì princess fẹ́. Ó fẹ́ kí wọ́n fún Bàbá Ìjẹ̀ṣà ní life imprisonment. Kò possible mọ́ wọn lè tún gbé mọ́ tí Bàbá Ìjẹ̀ṣà bá wà ń bẹ̀rù tó bá pa ẹnu ẹ̀ mọ́ ó ṣe máa tòṣì tá fi kú nìyẹn tí ó bá jáde síta. Honestly. Gbogbo àwọn tó ń ṣe inú yánkanyànkan tó ń sọ̀rọ̀ káàkiri pé kó ṣẹlẹ̀ sí i kó ṣe gbá sí i kó padà tún gbé kọ́ọ̀ náà sọ pé kó ṣẹlẹ̀ sẹ́ bí àwọn tàbí kó ṣẹlẹ̀ sáwọn náà. Let them go to jail for 24 hours and come back. Ẹ̀ẹ̀kan wá tún gbé báyìí. Káyìbó náà ti fẹ́ wọ́n lè tún gbé ẹ̀sùn wọlé fẹ́ fi kàn. Ẹ̀rí wo ló tún gbé ẹ̀fẹ́ mú jáde. Ẹ̀rí wo lẹ tún ní. Bẹ́ẹ̀ tí ó yí àwọn èèyàn ni pé wọ́n pe bọ̀bọ́ ìwà ni. Bẹ́ẹ̀ni. Láti ẹ̀sọ́ pé ó ti wá ṣe ẹ̀ṣẹ̀ ẹ tẹ́lẹ̀. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá dẹ pàkúté fún ẹ wá fẹ́ rán sí ẹ wá sọ pé kó wá mu nípa kó trust yín. So gbogbo àwọn tí wọ́n jọ mú wọn kọ́ kílé fi ìyẹn lé àbúrò ẹ̀ tán pé ń dàmọ́lá. Kílé fi sílẹ̀ gbogbo àǹtọ́ ló ń bọ́mọ sùnú kọ́ńpáàdì kan wà ń bẹ̀ olóńgbò tó bá ń dùn mí lórí àwọn èèyàn tó wà social media ni pé kì í ríran rí àwọn nǹkan kan bẹ́ẹ̀ nítorí pé a kórìíra alágbájá a fẹ́ràn tàmẹ̀dò àwọn Ìyábọ̀ Òjó tó ṣe yàmàyàmà káàkiri gbogbo orí social media lórí ọ̀rọ̀ Mohbad àgbọ̀ gbogbo bọ́ ṣe ṣe èyí princess àgbọ̀ òun lọ sí London ó ṣe dúró ní Nàìjíríà. ó wá asylum. tó wá ń fi kéèsì Bàbá Ìjẹ̀ṣà ó fi ń wá asylum nílùú òyìnbó. so ó ti mọ̀ pé tí ó bá ti ń sọ Bàbá Ìjẹ̀ṣà bá ti ń sọ̀rọ̀ àwọn tó mọ̀ nípa asylum òun máa kọ lẹ́tà against òun. Bẹ́ẹ̀ni. Òyìnbó náà ń gbọ́ gbogbo tó ṣẹlẹ̀ social media. Bẹ́ẹ̀ni. So you want Bàbá Ìjẹ̀ṣà to shut up ó má sọ̀rọ̀ pọ̀ náà tá a fi ní nǹkan tó fẹ́ gbàgbà.
bàbá Ìjẹ̀ṣà tẹ sọ̀rọ̀ kan nígbà tó ń wọ prison ó lóun sọ fọ́lọ́run pé tó bá yẹ pé lóòótọ́ lòun ṣe ẹ̀ṣẹ̀ kó òun kú síbẹ̀ ó ní ṣùgbọ́n tóun ò bá ṣẹ̀ kó òun jáde ó dẹ̀ jáde bá tó kọrin kí ló tí wọ́n pariwo kọrin wọ́n pariwo lé Bíọ́lá. I'm not sorry to say this again, Bíọ́lá is a coward. Bíọ́lá ò láyà. coward ni láti lọ delete fídíò yẹn. kò yẹ kó delete àwọn ìjọba Ayéfẹ́lẹ́. wọ́n sì sọ bẹ́ẹ̀ f'Ayéfẹ́lẹ́. kọ́ lọ bá Ayéfẹ́lẹ́ ọjà. tó bá dọ̀la tí n bá fẹ́ interview bàbá Ìjẹ̀ṣà máa interview ẹ̀ kò sẹ́ni tó lè sọ pé kí n lọ yọ kúrò. ẹ wo ẹ gbé wá sórí bàbá Ìjẹ̀ṣà mi àwòkọ́ mo wo program yìí mi ìmọ̀ yín gbà tí mo wà náà ìjàgbá tí mo débi mo ṣe mú Awikonko. God bless you baba. tẹ bá dẹ̀ ti bẹ̀rẹ̀ program báyìí mo máa rí lórí fóònù mi mo máa lọ lórí fóònù mi. family mi lẹ́yìn. mo ní Awikonko àwọn program àwọn eré lẹ́lẹ̀ ni mo ní Awikonko ti bẹ̀rẹ̀ program rẹ̀ fi sórí TV. God bless you baba mi ní wáyé tì. so àwa yìí tá a sọ̀rọ̀ ìlànà kí bàbá Ìjẹ̀ṣà òun fún rẹ̀ iná màánú ẹ̀ kó jẹ́ kó jáde. If he keeps hiding his inner man ó máa kú wretchedly ni kò ní lówó tó fún máa kú. honestly. bẹ́ẹ̀ ni sà ẹ má bínú sà pẹ̀lú àwọn nǹkan tí mo sọ. God bless you. bàbá Ìjẹ̀ṣà ni kó try kó gbọ́ program pé èmi tí mo sọ yìí o bàbá Ìjẹ̀ṣà should come out kó ṣe program ẹ̀ bó ṣe máa ṣe kó máa ṣe MC ẹ̀ bó ṣe máa ṣe kó máa ṣe comedy ẹ̀ táwọn theatre group ẹ̀ ò bá gbà kọ́ lọ tẹ̀sí go to hell. òun gan lè dá tíátà ṣe fún rẹ̀. ó lè dá tíátà ṣe fún rẹ̀ ọ̀gá àìmọye tó pọ́nṣẹ́ náà ó lè dá dúró mélòó ni wọ́n. bàbá gbogbo ẹni tẹ́ bá ti rí tó bá ti attach mo ló ṣèlú wọn nílé sòótọ́ ọ̀rọ̀. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó wà ń bẹ̀ tó ń sọ̀sọ́kúsọ